mi ń sọmọdé o àmọ́ yẹn mo láìkì Paso ni mi ń ṣe kí ni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi. ẹ gbọ́ná kí lohun tó ń ṣẹlẹ̀ báyìí láàrin Taye Currency àti Pasuma láwùjọ àwọn òǹkọrin Fuji nílẹ̀ yìí. Ojúmọ́ kan àrà kan ni Taye Currency àti Pasuma ni wọ́n jọ jókòó yìí tí wọ́n jọ ń jíròrò, ṣùgbọ́n Taye Currency sọ̀rọ̀ kan, ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo olólùfẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ Alabi Pasuma Wonder. Lẹ́nu àìpẹ́ yìí ni awuyewuye àti onírúurú àríyànjiyàn ń lọ lọ́wọ́ wípé àwọn òǹkọrin Fuji pé wọ́n níjà tí wọ́n bára wọn jà. Kódà àwọn kan sọ nípa Wasiu Ayinde K1 The Ultimate, bẹ́ẹ̀ làwọn kan náà tún sọ nípa Alabi Pasuma àti Saheed Òṣùpá wípé àwọn méjèèjì ni wọ́n ń jà. Ṣùgbọ́n àwọn méjèèjì wá jáde lẹ́yìn ọ̀rẹ̀yìn wípé kò síjà láàrin wọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí kí ni tó ń ṣẹlẹ̀? Ọ̀rọ̀ wo ni Taye Currency tún sọ pẹ̀lú Pasuma? Ẹ rí i pé wọ́n jọ wà níbì kan náà tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ìlú Mecca làwọn méjèèjì jọ wà yìí, umrah 2025 wọ́n jọ pàdé nílùú Mecca. Ṣùgbọ́n Taye Currency sọ̀rọ̀, ó sọ wípé ẹ má rò pé mo kéré lọ́jọ́ orí o, bí n bá wá ń pe Pasuma ní bàbá, ẹ má rò pé kí ni tó wá sọ. Òun náà lẹ́gbọ́ lẹ́nu rẹ̀, ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àwọn òǹkọrin Fuji, pàápàá jùlọ olólùfẹ́ rẹ̀ àti olólùfẹ́ Alabi Pasuma. Kí ni tó wí? Kí lohun tí Pasuma sọ lésì padà sọ̀rọ̀ yìí? Àwọn méjèèjì ló sọ̀rọ̀, ẹ sì gbọ́ ohùn àwọn méjèèjì. Tó Máyégún Akéwì Oòduà Àǹtílé Toko ní rèé o, òkèrè kéré-mbìtì. Ọ̀yá ẹ farabalẹ̀ ẹ gbọ́ ohun tí Taye Currency tó sọ lásìkò yìí. Ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV YouTube channel. Ẹ bá lè máa gbọ́ oríṣiríṣi àwọn ìròyìn tó ń lọ, ọ̀fẹ́ ló bá dé o. ẹ̀yin tí ẹ máa ń ṣẹ́rí ṣe kọ́kọ́ níbi tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju àlọ́ bàbá la máa ń pè, ẹ̀yin lè máa ń ka bàbá kún pé kíní kan. Àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o àmọ́ yẹn mo láìkì Paso ni mi ń ṣe kí ni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi. Faraba ó ti Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o láti 32 years 1993 ni mo ti wà pẹ̀lú Paso. O ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o. Wọ́n tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá gara sí mi ó ti Paso mo ti ń sọ yìí. Mò ń pọ́ Paso mi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso. Àwa lákùnrin ní ìlú tiwa ni. Ẹni tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́, èmi ló jiyàn pé Paso ṣe bàbá ẹ̀. Tẹ́ ẹ má take care for granted. Pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni. Bàbá rẹ ewúrẹ́ ni tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ́ àgùntàn. ọ̀gá mi kọrin gbẹ́tọ̀ ọ̀gá mi gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ̀ gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ̀ ọ̀gá mi. Àwọn pé awuyewuye yẹn pọ̀ ó pọ̀ gan ẹni pé ẹni bíi pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ ẹni náà yàtọ̀ yẹn sí ilé Ọlọ́run làwọn àkàbà Ilé Ọlọ́run làwọn àkàbà ó ti wá èmi tó ń bẹ̀ ẹ̀yin náà ló bẹ̀ ẹ jọ bó ṣe ń bẹ̀ ni pé kí n máa fi ẹ̀yin fans ẹ̀ wá ń ta ẹ̀yin ló ń bẹ̀ ẹ̀yin ti Táyé náà ẹ̀ wọ́n bẹ̀. òun náà ẹ jẹ́ kó rẹ̀ fẹ́. Paso ni wọ́n bẹ̀ ju ẹ̀yin fáǹsì làwọn bẹ̀. Ẹ̀yin ti Paso ẹ má bínú. Ẹ̀gbọ́dọ̀ àlàyé sọ pé ẹ̀yin ti Táyé ẹ má bínú. Bàbá àtúmọ̀ náà ni. Alabi bá ṣe rí ilé ò bá ṣe rí mu. Káwárí yóò ká máa rí lò. Torí bá lè ṣe nínú ọmọdé dábàá lọ. Bá ṣe rí ilé ò bá ṣe rí mu. Káwárí yóò ká máa rí lò. Torí bá lè ṣe nínú ọmọdé dábàá lọ. Alabi ọlọ́run ṣe dáadáa bá ló dúpọ́. Lórí ẹni ń pè lẹ́sẹ̀ ní kó bàbá o. Bọ́lá òun tó ṣe ìbẹ̀rẹ̀ ọ̀gá dúró ṣe. Ọlọ́run ṣe dáadáa bá ló dúpọ́. Lórí ẹni ń pè lẹ́sẹ̀ ní kó
ìkàtà ń lẹ̀ yẹn ẹ wá gba direct yẹn ẹ lọ sí alájú wa ápèlè wá sẹ́yìn Alabi Pasuma kò sí ta fẹ́ fún yín bẹ́ẹ̀ tí ní rí amọ̀kan yọ kan tẹ̀ ní rí lélẹ́yìí kì í tó yẹ àfẹnusẹ́ tí bá gbé àga pípé mi ní ibi àdúrà mọ́ máa ń dáyé mi ṣe láì sádùúà tọ́lọ́ bá ti kú òkú sí kankan níjọ́ ní ẹtí dáyé tẹ̀sí rẹ̀ sí ní mọ̀ sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ polongo ọba yóò rẹ̀ lójú tì